ṣe pàtàkì à ń gbọ́dọ̀ wá bọ̀ bàbá báyìí jẹ́ ká gbọ́n wọn àǹfààní kọ̀ọ̀kan lọ́wọ́ náà tó lè wúlò fún wa ẹ ṣé bàbá ẹ wá wà nílé ìgbà wo ni ẹ kúrò ní ilé tó di pé ṣèkó náà lẹ kọ́kọ́ wà ní àti pé ṣe wò ó pé ìlú yìí ó lè fi jẹun náà àti pé olórin wo ni ẹ kọ́kọ́ wá wò pé ìpè làtọ̀ sí ẹ ti bá bàbá ṣeré tá a ti mọ̀ ẹ ti lù níbo lẹ kọ́kọ́ tẹ̀síwájú sí lórí ìlú yìí. ní mo lọ́rẹ̀ẹ́ kan Ọlọ́run bá wà pẹ̀lú ẹ̀ òun náà máa wò mí báyìí so òun ti kọ́kọ́ wà lẹ́kọ̀ọ́ ó máa ń wálé so mo ṣáà òun ni mo rí tèmi náà fi ní pé ó dà pé mi náà máa lọ sí Èkó yẹn o. àwọn lùlù lẹ́kọ̀ọ́. irọ́ kò sọ mo nílùú rárá ọ̀rẹ́ kan láyà jọ wà láti kékeré so àtẹ̀dẹ̀ wá sí Èkó gẹ́gẹ́ bí tèmi ti mọ̀ lùlù mo lè rí ẹnìkan wá bá mi sọ pé mo lè rí eléré tí mo lè máa bá play lẹ́yìn dádì mi wọ́n ṣe introduce mi sí Alhaji Waheed Akàngbé nìyẹn. bàbá o kí Ọlọ́run bá mi wà pẹ̀lú wọn ọ̀gá mi wọ́n sọ ọ̀gá mi gangan nìyẹn so mo wà lẹ́yìn Waheed Akàngbé mo ń bá play so gbà yẹn mo kọ́kọ́ wà lọ́dọ̀ ọ̀gá ọ̀rẹ́ mi yẹn fi mí sọ́dọ̀ ọ̀gá wọ́n bá mi wáṣẹ́ so bí iṣẹ́ ọmọ ọ̀dọ̀ àwọn wúwú sàlámì ọmọ Ìgbàjà ni wọ́n so wọ́n ń ta àwọn free crazy báàgì tó máa ń gbé travel yẹn là ń tà ń gbà yẹn mo bá wọn ṣiṣẹ́ gbà yẹn so bẹ́ẹ̀ mo kọ́kọ́ wà àti mo ti wá rí iṣẹ́ ìlú tí mo rò pé ọ́bì mi lélẹ́yìí mo ṣe kú lọ́dọ̀ àwọn wúwú sàlámì yẹn mo ṣáà bá Alhaji Waheed Akàngbé àwọn ni mo bá lùlù gbà yẹn ṣùgbọ́n kọ́kọ́ lùlù fún yàn nígbà tí Lẹ́kọ̀ọ́ yìí àwọn ni mo kọ́kọ́ bá ṣeré so gbà tí mo wá ń bá wọn ṣeré gbà tó yá àwọn ọ̀rẹ́ mi wọ́n wà ní sáìdì Dòsùnmú yẹn wọ́n máa ń ta electronics pẹ̀lú ẹni tí mo ní mo wò iṣẹ́ láti wá sí Èkó yìí náà aṣáájọ máa ń wà gbogbo ìgbà bẹ́ẹ̀ ni so wọ́n wá ó dijọ́ kan ẹnìkan wá ní arákùnrin kan wá ń kọjá lọ wọ́n ń pè ní Wàhábì ọmọ Rábí lára ọmọlẹ́yìn Barrister ni àwọn Fújì Lagos àkọ́kọ́ wà láyé Ọ̀yádélú so òun náà wà pẹ̀lú wọn gbà yẹn agboolé Ọya ló ń gbé so tó bá ti wá ń lọ bàbá yẹn máa sọ pé lára àwọn ọmọ Barrister nìyẹn o gbà yẹn náà wọ́n fóun náà ní Foswaji tálájì á fún wọn gbà yẹn so mọ́tò yẹn á máa gùn káàkiri. ọdún wo lẹ sọ ìsà bí ọdún wo lẹ sọ. I'm talking about 78, 79. Okay, kọ́ ara lè máa bá wa lọ. So wọ́n á dijọ́ kan mo ti wá mọ arákùnrin yẹn tí mo jú ẹ̀ dáadáa ó dijọ́ kan mo kàn gbé súnmọ́ ni ó sọ àwọn máa kọjá ní sáìdì ibi tí a máa wà ní sáìdì Dòsùnmú yẹn mo kàn excuse me ẹ má bínú sáà o kọ̀ọ̀kan wẹ̀yìn wọ́n ní ìkànnì àwọn ọmọ Barrister ní àwọn bá níbẹ̀ ni mo mọ̀ lúlù ó dẹ̀ wù mí kí n bá máa ẹ̀ ṣeré o kọ̀ọ̀kan wẹ̀yìn wá ní ọ̀dà bí mo dẹ̀ ṣe sọ yẹn máa gbégbèsè lórí ẹ̀ pé bọ̀ tí nǹkan tí mo máa ṣe ni pé táwọn bá ti ní show wọ́n á wá rí mi wọ́n á fún ládírẹ́sì ibẹ̀ so kí n máa wá gbogbo wa tá à ń sọ yìí dẹ̀ ní ìjà Kollington àti Alhaji ó lè koko bí ojú ẹja ni tán búra gan àwa ní fans láì ibi tí mo ń sọ táyà tí ń tajà yìí àwọn kan ti Kollington àwọn kan ti Barrister wàhálà ẹ̀ wá pọ̀ lóòótọ́ ká máa rágíù ṣe ẹ̀sẹ̀ nìkan là ní yọ síra wa máa gbé pé Barrister kọrin ju Lágbájá lọ ó lówó ju Lágbájá gbogbo nǹkan bẹ́ẹ̀ la máa rágíù. ẹ náà tẹ̀ ti bẹ̀rẹ̀ ti pẹ́ sóhun gbogbo kan tó ń ṣe ń sìn kó ṣe pẹ́ṣẹ̀ bẹ̀rẹ̀ ó ṣe kékeré o tí táwọn èèyàn máa bá pẹ́ sáwọn lè fẹ́ jà ní kí ló ṣe wọ́n àdẹ̀jà àkàwọn máa rágíù náà ni. àwọn ti Wizkid Davido láti ìgbà ká tẹ̀ ti wà ń skul ọ̀rẹ́ mi kan wà kọ́lọ̀mbà fọ̀run kẹ Azeez lórúkọ ẹ̀ ń jẹ́ a máa ń pè ní Azeez Fuji àwọn yẹn tí Barrister bá rí pé èèyàn kan báyìí wà láyé tó láìpẹ́ òun báyìí kò ní fi bọ̀ wọ́n yẹn lẹ̀ Azeez Fuji la máa ń pè ní àwọn ọ̀rẹ́ mi ó láìkí Barrister bíi kò sí tó lè sọ nípa Barrister kò ní gbà fún ẹ wàá rò pé bí bóyá fámìlì ẹ̀ gan blood family ẹ ni so àti ní fans ń gbà yẹn ká tó post school
so tó kọ́ máa ṣe ìgbà tó máa ṣàdékò náà gbogbo wàhálà yẹn ṣáà náà ó ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà. ó wá dijọ́ kan wọ́n á fẹ́ play ní ìta gàràwú ìyẹn alájì sẹ́ni nǹkan tí Ọlọ́run bá sọ pé yóò ṣẹlẹ̀ láyé bí ìkànnì àwọn ọmọ sọ́gbà ṣe wá bá mi nìyẹn pé Barrister máa play bẹ́ẹ̀ lónìí lálẹ́ yìí wọ́n ti ń sẹ́ẹ̀tì àwọn mọ́tò ẹ ti débẹ̀ Barrister kẹ̀ níbi mi ìjẹ́ rírí lójú ju orí TV nígbà yẹn Barrister èmi ìrọ̀lé lálẹ́ yìí o èmi á wo Barrister o eré alẹ́ dẹ̀ nígbà eré alẹ́ ni so bí àwọn tó kù náà ṣe gbogbo aláà máa jọ lọ wo Barrister àwọn fáǹsì àwọn kọ́lá náà pé ẹ jẹ́ ká tiẹ̀ lọ wo Barrister yín náà ẹ jẹ́ ká lọ sí gbogbo wa ṣàkóra wa lọ àtúbí nígbà yẹn àwọn tó nǹkan bíi 12 sí 13 àkóra wa lọ́bẹ̀ ẹ wá nǹkan tó fọ́nì níwájú Ọlọ́run bá tí wọ́n ń pè jẹ́ ìrọ́ jíìpù kékeré kan bí ọ́ndà báyìí alájí gbòǹjọ ẹ̀ ó gbé wá ó wọ white lace ó dé irú tàjí àti mo dé sórí irun ẹ̀kún báyìí nígbà yẹn bó ṣe bọ́lẹ̀ báyìí tó ń yágbádá báyìí ṣe rí ibi tí a dúró sí lẹ́gbẹ̀ẹ́ kan bí wọ́n ń lé àwọn èèyàn èrò pọ̀ tó sùn lọ lágbo tí èrò pọ̀ ráàyè wọnú agbo gangan so ẹgbẹ́ kan takàn rọra dúró sí báyìí ṣe bó ṣe ń kí àwọn èèyàn bọ̀ báyìí tó máa dé ẹgbẹ́ ọ̀dọ̀ wa báyìí èmi ló náwó sí tó bọ̀ lọ́wọ́ wàláì tàláì sínú mi láì lásì láwà. ṣe múra tí wọ́n fi náwó sí yìí. yìí tí ẹ wọ kankan kí ni aṣọ wo la ń wọ̀ nígbà yẹn ló bá dẹ̀ bọ̀ mí lọ́wọ́ mo ṣe náwó sí ni aláàjì nínú kankan ẹ pẹ̀lẹ́ sà nínú kiri kan bó ṣe lọ sí orí stage nìyẹn àwọn tó kù máa ń wò mí pé ó ṣe máa jẹ́ pé ìwọ nìkan ni má ní bọ̀ lọ́wọ́ wàláì ṣe rí ìfẹ́ tí wọ́n á ní sí gbà yẹn tí máa ń sọ báyìí máa kàn máa rántí ẹ̀ ní pé wọ́n ẹ bọ̀ mí lọ́wọ́ tí mo ọwọ́ yẹn báyìí mo ti wọnú àpò Barrister ṣùgbọ́n àtàlájì kàmọ́ ìgbà yẹn lọ sọ́dọ̀ bàbá wa ìyàndá Sàwábà kọ́nà fọ̀run kẹ́wọn tóra ṣe fọ̀rọ̀wérọ̀ pẹ̀lú bàbá wa náà kọ́nà bá mi fọ̀run kẹ́wọn láti jọjọ síra wọn náà báwo ni ìgbà yẹn torí màá fẹ́ gbé yín wọ bẹ̀ dégbà tí bàbá kúrò Aláàjì Àrẹ̀sọ́lá kúrò tó di gbẹ̀yìn ilẹ̀ wa fẹ́ mà báwo ló ṣe rí lára yín ṣé kò ń ṣe pé iṣẹ́ ńlá tó àti káàkiri oríṣiríṣi nǹkan là ń gbọ́ nìbàdàn kíníkan báwo lẹ́yìn ṣe ló ṣe rí lára yín gbà yẹn sá. ṣe rí n tí Ọlọ́run bá ti mílíọ̀nù èèyàn tó níyàn lára àǹdẹ nǹkan tí ó bá dá yín lójú ẹ mọ̀ ṣe so ẹ mọ̀ ṣe náà nìyẹn onímílára mo jẹ́ pé ìbẹ̀rẹ̀ àjọ ìgbésí ayé mi nǹkan tí mò ń ṣe nìyẹn so mo ní confidence nínú ara mi lórí nǹkan tí ìwọ̀nba kan tí mo mọ̀ ṣe yẹn so mo máa ń ẹni iṣẹ́ tí wọ́n bá fẹ́ ṣe tó bá ti package ara ẹ̀ so to dey pay attention so mi yẹn sìn at least bó o lè má sì máa ṣe púpọ̀ but at least wọ́n á sì rí ẹ pé ó ń try ó ń gbìyànjú so ìyẹn kan tí mi máa ń ṣe nìyẹn tí n bá ti wà lórí stage ọkàn mi ò ń lọ bí kọ́kọ́ ju orí stage yẹn lọ so mi ò ń dẹ̀ ń wà carry the way so màá ṣàmì sọ pé nǹkan tí mo ń ṣe yẹn ó ń lọ bó ṣe yẹ kó lọ so níjọ́ tí mo ti ń lead kó tó di pàlájì gan kúrò yes torí àwọn show kan wà Aláàjì Kàmọ́rù ò wá sọ́ọ̀ mi yẹn sìn so kọ́lọ́n bá tún fọ̀rùn kẹ́ wọn Ọlọ́run bá fọ̀rùn kẹ́ wọn Ọlọ́run bá fọ̀rùn kẹ́ wọn àwọn show kan wà tí wọn ò wá àdéṣò níjọ́ yẹn Kàmọ́rù kọ́ wà wọ́n sá lọ bí mo kí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ mi ò kọ́kọ́ mọ nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí mo wá tá a parí show yẹn mo ṣe wá lọ lé wọn mo ṣe wá mọ nǹkan tó ṣẹlẹ̀ Ọlọ́run bá fọ̀rùn kẹ́ wọn mo ṣáà wá níjọ́ yẹn wọ́n strong so ní wọ́n bá ní kí the first lead mi nínú band wọ́n bá ní kí n Aláàjì bá ní pé kí n bọ́ sí àyè leading àṣẹ warming up àdákẹ́ nígbà tá a dákẹ́ Aláàjì wá ní kí àṣìṣe àjírọ́bà yẹn kó náà bọ́ sí àyè leading kémi bá kẹ́ àbá tó ṣe bẹ́ẹ̀ nígbà tó yẹ Aláàjì ní kí n gbà lọ́wọ́ ẹ̀ so wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ mo á ń play tí pàtí yẹn fi tán so at least mo ṣe bí mẹ́rin márùn-ún tẹ́ pé Aláàjì sì wà lọ́dọ̀ wa so mo lead gbogbo. ṣe bàbá mi àsìkò tẹ̀ ń sọ ìtọ́rọ̀ alẹ́ tó ń bá wa lọ nítorí ó ṣe pàtàkì tán látún gbà yìí ó dẹ̀ ṣe pàtàkì àwọn tá lọ wọn band members Dr. Sikiru Ayinde Barrister àwọn tá lẹ́yìn bá ní orí stage ń gbà yín pé àwọn ọmọ ẹgbẹ́ Barrister àdẹ̀wọ̀n yìí tẹ́ bá rántí mo fẹ́ kẹ́kẹ́ pé wọ́n fún wa sàn. nígbà tí mo dé bẹ̀ kí n mú látòkè
mo bá Alhaji Tajudeen Alade ó ń gbé orin second barrister mo bá Alhaji Nurudeen tó jẹ́ àbúrò fún Alhaji gangan mo bá ṣọ́n náà ń gbé nígbà yẹn àwọn náà ń gbé ni mo bá ẹ̀gbọ́n mi Yekini Sọlá Ilépo láà Ọlọ́run bá mi fọ̀n pẹ́ wọn mo bá àwọn náà mo bá Orísunmádé Aláìnlá gbogbo àwọn tí mo dárúkọ wọn gbé ni o. ṣe tó ń fẹ́ kí mo bá mi sọ fún àwọn ọ̀rẹ́ tó ń bá a lọ kọ́ lè máa dì í mú. so section orin nìyẹn section lù ṣẹlẹ́gbẹ̀ mẹ́rin lẹ bá ń gbà yẹn. of course section lù mo bá ọ̀gá mi Àyànṣọlá mo bá ọ̀gá mi Azeez Adigun Ajírọ́ba mo bá Mọ̀rúfù Egbinọlá mo bá Túndé Bàlíngà. Kí ni Mọ̀rúfù Egbinọlá ń ṣe bàbá mi? Àkúbà ló ń lù so àwọn mẹ́ta ló làkúbà ń gbà yẹn Mọ̀rúfù Egbinọlá àti ẹ̀gbọ́n Kàmọ́ la máa ń pè wọ́n ní òun ni Barrister kọ pé Adigbọ́nà kú ọkọ ló jẹ́ fún Egbinọlá òun jẹ́ ẹ̀gbọ́n fún Egbinọlá ó jẹ́ ẹ̀gbọ́n fún Mọ̀rúfù ó ju Mọ̀rúfù lọ dáadáa ni so àgbàlagbà ni wọ́n kọ́lọ̀ máa fọ̀rùn káwọn náà so mo bá Sulemana Àkànfẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta iná wà lórí àkúbà nígbà yẹn mo bá àwọn pè máa kan ní Isiaka Jísòrò ṣẹ̀kẹ̀rẹ̀ làwọn ń lù ìmọ̀ bóyá wọ́n wà láyé mo bá Samson Akínbọ̀dé àwọn ń tagbá mo bá Musibau Aláyàndé òun náà ó kọ́kọ́ ń bank nígbò yá ohun olùgbòǹgbò mo bá ẹ̀gbọ́n mi Àyìndé Ganiu Professor Babalọ́lá mo bá náà ní báǹdì ni so yẹn kò pẹ́ táwọn náà dénú báǹdì mi náà dé so mo bá àwọn náà ní báǹdì ni. Bàbá Tájù Pélé ńkọ́. Tájù Pélé náà mo bá Tájù Pélé náà mo bá òun driver ló kọ́kọ́ ń ṣe so later òun náà join race ó lọ sí show so ìyẹn náà mo bá lọ́yìn Alhaji mi bẹ́ẹ̀ máa kan náà wà tá ń pè ní Ganiu olólu maracas báyìí so clef sorry mo bá yẹn náà so. ẹ ṣé mo dúpẹ́ torí ó ṣe pàtàkì báwọn èèyàn ṣe ń bá yín lọ yẹn ká mọ̀ wọ́n tẹ́ so a ti mọ̀ yín jẹ́ pé ẹwà ń bá nígbà yẹn gbogbo àwọn tó kù tá a bá ń gbọ́ yẹn létà lọ́sẹ̀ wà ń darapọ̀ mọ́ yín ẹ ṣeun sà ẹ ṣeun. rẹ́kọ̀dì wo ni ẹ kọ́kọ́ jọ bá Síkírù Àyìndé Bàrígà nípa ẹ kọ́kọ́ bá wọn ṣe rẹ́kọ̀dì wo ni tí ẹ pẹ́ yín lẹ ṣeré bẹ̀gàn ẹ jẹ́ kàn ara lé kọ́kọ́ adìyẹn náà mọ̀. kó tó di pé Alhaji Kamoru wò àtijọ́ ń ṣe rẹ́kọ̀dì èmi ń bá kí Àyànṣọlá inú rẹ́kọ̀dù ńlá. ìwé kọ́kọ́ jọ báàkì wọn. ó dà pé ẹ kú ọdún tó mọ̀ dúkà gbogbo wa láwọn sọ ọ̀pọ̀ rẹ̀ lọ́dún kan so ẹ kú ọdún yẹn ni the first record mo bá Àyànṣọlá àṣẹ record bẹ́ẹ̀ bọ́ nígbà tó di pé Alhaji Kamoru lọ first record tèmi lead sí on vibration. Fuji Vibration. Ọjọ́ àdọ́lùdọ́ ọmọ tuntun mo tó rí ìgbẹ́jọ Bashiru Ìtúndọ̀mọ yẹn ni first record tí mo lead sí so àgbàdẹ ní. ẹ jẹ́ ká jàǹfààní báwo ni ẹ ṣe máa ń po rẹ́kọ̀dì pọ̀ torí àwọn nǹkan táwọn fáǹsì máa ń fẹ́ gbọ́ náà rèé olóòótọ́ gba là ń gbọ́ rẹ́kọ̀dì là ń fi sí CD là ń ṣe ẹ fún wa ní experience bó ṣe máa ń jẹ́ pé ẹ fẹ́ po rẹ́kọ̀dì pọ̀ o má fẹ́ bèrè lọ́wọ́ yín tí bá ti wá bá yín kí lẹ̀ experience yẹn kí ni ìrírí yẹn pé ẹ fẹ́ ṣe rẹ́kọ̀dì báwo ló ṣe máa ń lọ gangan látọ̀dọ̀ olórin lọ́dọ̀ onílù mọ́. ọ̀gá mi Àyìndé kọ́lọ́n bá ń fọ̀run kẹ́ wọn àtọ́kọ̀ọ́jú sí Ọlọ́run jọdọ̀ ẹ̀yìn tán sílẹ̀ Ọlọ́run ìlú ó bàjẹ́ láíláí kúlọ̀lá ọ̀kan fún àwọn náà sílẹ̀ rọmọràn kúlọ̀lá wàhádùn aláwọ̀ṣọ́mọ́ alámúyẹlídé wàlámúyẹládé wàlámúlá hákù fún mi ò ríru erin ní gbórí ọ̀rọ̀ ẹ̀ lórí ọ̀rọ̀ oyin ọlọ́rẹ̀ tó wá ṣe wọ́n ní ẹ̀dá kan wọ́n mà lẹ́bùn o tá bá fẹ́ ṣe rẹ́kọ̀dù mi mọ̀ bóyá àwọn olórin mi ń ṣe o gbogbo orin tí Alhaji máa ń kọ yẹn wọ́n máa kọ ọ́ lẹ̀ nínú ìwé kì í ṣe pé bóyá àròsọ látòrí bó ṣe ń possible tá bá dé studio báyìí à ń ṣe practice o tá bá ti dé studio
àkọ́kọ́ kọrin fún wa lọ́wọ́ àti kọrin yẹn pé ẹ̀yin náà wo nǹkan tẹ́lẹ̀ nínú àwọn ìlú tẹ́lẹ̀ nínú láìfù báyìí káàdì láì tẹ́lẹ̀ nínú láìfù báyìí pàdánù ṣe wò pé ókè ẹ jẹ́ ká lù báyìí ẹ jẹ́ ká lù báyìí ẹ jẹ́ ká lù báyìí láti máa ṣe rẹ́kọ̀dù nìyẹn tó bá kàn rántí ìlú míì gbà mí ó lè nínú stúdíò ó lè fẹnu rántí ìlú akàn fẹnu bóyá nu láìfù kan láti ṣe tó láìkì ìlú yẹn akàn fẹnu lù fún wa akàn gẹ́ẹ̀tì ẹ̀ ni ó yá ká lù bẹ́ẹ̀ yẹn so láti máa ṣe rẹ́kọ̀dù yẹn so kí nǹkan mo sọ ni pé ọ̀gá mi máa kọ ìwé báyìí jọ sílẹ̀ a máa gbé ìwé yẹn báyìí àti rìkọ́dù lọ́wọ́ so ó máa kà báyìí máa kà báyìí a máa mú ìwé yẹn rẹ̀ báyìí a máa kà báyìí a máa kà báyìí kò dẹ̀ ní confuse kò distort ohun ẹ̀ rárá ó ní ò ní disturb gbogbo àwọn òwe nǹkan tó bá ń kà yẹn gbogbo orin yẹn pátápátá Alhaji máa ń kà lóògùn ni I have respect for him. ẹ̀yin àti olóògbé Sikiru Barrister ẹ jọ travel kúrò Nàìjíríà lọ ṣeré ọdún wo nìyẹn àti pé báwo ni ìrírí yẹn ṣe rí ṣe ti kọ́kọ́ travel rí ń gbà yẹn àbíkọ́ àkọ́kọ́ nìyẹn torí máa ń fẹ́ mọ òyìnbó máa ń pè experience bó ṣe rí ń pé ìlú yìí náà ló wá di pé ó gbé yín kúrò tó di pé yín gbé yín lọ sí òkè òkun lọ ṣeré ẹ bá mi fún mi ní ìrírí yẹn bó ṣe rí. mi travel rí fúnra mi dé airport rí 1986 náà ni the first travel mi lọ sí America so ìgbà tí Amẹ́ríkà lẹ kọ́kọ́ lọ straight bẹ́ẹ̀ ni Amẹ́ríkà ni láti Amẹ́ríkà a ní kanta látọ̀gá so kọ́lọ́mà tún fọ̀rùn kẹ́ wọn so ìgbà tó di. bàbá yẹn lè bẹ kanta tẹsán yàn rẹ aládùn létí ẹni kanta ṣé kanta ọ̀rọ̀ owó àbí kanta èwo èdè àìyedè èdè àìyedè tó bówó dé àbí. ẹ̀rọ òtí ọ̀rọ̀ olówó dé tiẹ̀ kọ́ èdè àìyedè ni bọ̀ ẹ jẹ́ ká fi àrìn yẹn lẹ̀. kí wọ́n máa bọ̀ tẹ́ ẹ̀ bá sọ fún mi wọ́n á máa bá yín fà yẹn tẹ́ tó bá tọ́ tẹ́ ẹ̀ bá fẹ́ mẹ́nu gbà àwọn fáǹsì yẹn á máa pè yín náà. ṣé mọ̀ nǹkan tó fà á ni pé torí tilẹ̀ tọ́lọ́hún ibi tí èmi lérò pé ó ti ń ṣẹlẹ̀ a lọ ní ọdún náà lọ́hùn Alhaji mú ìyàwó ẹ̀ dání ìyẹn Ọlábísí ní 86 yẹn àjọ lọ ni àwa dé sí Atlanta Georgia ibi tí wọ́n pín wa káàkiri ọ̀dọ̀ àwọn fans so ibi tí Alhaji wà kò jìnnà sílé ibi tí wọ́n pè mí sí wọ́n á sì lè jáde níjọ́ kan nírọ̀lẹ́ ọjọ́ kan yẹn ìyá sí ọ̀dọ̀ àwọn èèyàn mi Alhaji wà ń bẹ̀ Alhaji Nuru àbúrò wọn wà ń bẹ̀ àti ìyàwó wọn Ọlábísí yẹn yẹn ìyá síbẹ̀ pé kí n tiẹ̀ bá wọn ṣe fàájì díẹ̀ kí n tó máa padà tó lọ sí ilé gọ́sọ̀gùn mo ṣe wọlé mo bá Alhaji ò sí ilé mo bá Ọlábísí ó ń jẹun lórí tébù and Alhaji Nuru jókòó wọ́n wo TV àwọn ṣe kí wọ́n báwo Alhaji Nuru abíṣibíṣi báwo ni ọmọ máa yọjú sí wa lónìí mo kàn mo ń stroll around mo kàn ní pé kí n kàn tiẹ̀ ṣe yẹ́lò sí yín o mo pa Alhaji wà nínú Alhaji ti jáde ọmọbìnrin yẹn bá dẹ̀ jẹun tó ló bá ní ìwọ wá palẹ̀ àbò ìmọ̀ mo gbọ́ ó ṣe bíi pé mi ò gbọ́ ó tún sọ lẹ́lẹ́kejì ó sọ lẹ́lẹ́kẹta Alhaji Nuru wá dáhùn pé gbèsì wọ́kọ́lá Alhaji à ń bá wí ni mo ní Alhaji ò lè bá mi wí Alhaji a máa sọ pé ìwọ wá palẹ̀ àwọ̀ mọ́ ṣé houseboy ni mo wá sí ibi mo lead band yín wá bí. ẹ̀yin jẹ́ kó mọ̀ lọ́wọ́ ẹsẹ̀ ń bẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ tí o bá ti jẹ́ tèmi mi ní gbà tó bá gbé wá mi ní gbà lọ́wọ́ ẹ̀ mo ní èmi àti Alhaji Nuru eléré dẹ̀ ni wa mú Alhaji bóyá wọ̀dẹ̀ ló ń bá wí ó ṣe dìde nìyẹn bá jáde máa lọ sílé wa ìgbà tí mo délé mo sọ fún àwọn èèyàn ní wẹ̀ kí wọn náà wá kiri. kò sí jókòó síbi tó fi ẹ́ sí. tó bá jókòó sí ibi yẹn á ní kó o ní tó bá tiẹ̀ pé kí n bá àwọn pé á ní mánà bó ṣe máa sọ so ibi tèmi àti ọ̀gá ti ní zeus nìyẹn ọ̀rọ̀ ẹ̀ wà nú ẹ̀ ó ti ń ṣèṣe rẹ̀ lórí stage nínú ẹ̀rẹ̀ tí mo pé wo tó bá kò já sí mi ò bí sọ aṣáwálé tó di 87 sorry normal wọ́n ti ń ṣe processing òun fún wa lára a wà ní Simba ìjọ tá a fẹ́ lọ nígbà kò ti gbé báàgì ẹ̀ dé ló bá ó di kan bí aago 5 rọ̀lẹ́ Alhaji bá bọ́lẹ̀ látòkè lọ́nà bá fọ̀rọ̀ kẹ́wọn Alhaji bá ní boys ní Simba
gbogbo ẹ̀yin tó ń bá pe orúkọ yín ẹ máa bọ́ sínú mọ́tò staff bọ́ọ̀sì yẹn wọ́n á gbé lọ sí airport ìwọ tó bá gbórúkọ ẹ ò lọ nìyẹn o ó dẹ̀ ti ọkàn mi balẹ̀ pé ó jẹ́ èèyàn mẹ́ta ni yóò bá lọ ó jẹ́ méjì ni ó lọ mo ní arákùnrin kan tó ń báàkì nígbà yẹn à ń pè ní Àyànlékè Anísẹ́rẹ́ òun náà wà lamẹ́ríkà sí kọ́lọ́n bá wà pẹ̀lú ẹni tó wà he's a very nice guy to me so aláàjì bá ń porúkọ ẹnì kíní ẹnì kejì ẹnì bóyá pálí mi wà ní ìsàlẹ̀ pẹpẹ ní òun nígbà tí aláàjì máa porúkọ ló bá ní ẹ̀yin tí ẹ gbórúkọ yín yẹn lẹ́nu bọ́ọ̀n travel gbémi dẹ̀ sí gbọ́ ẹ̀ báyẹn ní ìtì ẹ̀jẹ̀ kó balẹ̀ báàgì mi dẹ̀ ní ó ní táyà ó já títì ni lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ lẹ́yìn ṣe lọ nìyẹn. bẹ́ẹ̀ ṣe lọ tírípù ọdún yẹn ni. bá a ṣe lọ àwa tá a lọ at least a tó bí 6 sí 7 tájọ lọ ní 1986 wọ́n padà mú wa lọ Oslo èmi Fatai ọ̀rẹ́ mi kọ́lọ̀ bá fọ̀run kẹ́ kí wọ́n korúkọ ẹ̀ Razaki ọmọ Sanni Antonio asápọ̀ báwo ṣe lọ nìyẹn àwádẹ́wà mi ti mọ́kàn pé mi ò ṣe báǹdì mọ́ wà lórí ọwọ́ mi bàtán wá dé àwọn ẹ̀kọ́ tó sọ pé kí n lọ náà kí n ṣe wá tó sẹ́yìn kí sáà kó lè mi inú báǹdì mo ní lọ báwo máa ń kan Alhaji Kamal King ọmọgbọ́lá ọlọ́run bá ń fọ̀hún kẹ́ wọn atọ́kọ̀jú sí ọlọ́run jẹ́ ó dá ìfẹ́fẹ́sílẹ̀ ọlọ́run jẹ́ ó bàjẹ́ fúlọ̀ aláwọ̀ kan fáwọn náà sílẹ̀ ìrànmọ́ ní fúlọ̀ aláwọ̀ adúlọ̀ aláṣọ́mọ́ alámúyẹlẹ́dẹ́ wàlámúyẹlẹ́dẹ́ wàlámúyẹlẹ́dẹ́ kó pa. ọmọgbọ́lá King. máa yẹn ó mà nífẹ̀ẹ́ mi o máa yẹn ló wá lọ sí show wọn kan ní City Hall níjọ́ tí wọ́n lọ kó àwọn dírújú wá tọ́kọ́kọ́ audition wọn tọ́kọ́kọ́ test wọn jọ yẹn bàbá dérújú sọ. ló bá máa náà wà ní show yẹn wọ́n á bì lọ́wọ́ wọn àwọn boys pé pàdé òun kọ́ bí ṣì ń kọ́ wọn pa ṣíṣe ọmọ bá àwọn travel kò bá ń travel kẹ̀ so kò tẹ̀lé travel kò tẹ̀lé àwọn tó wọ̀n mú lọ kò dé wá sọ́dọ̀ lọ́fíìsì máa tòrin ní ọ́fíìsì máa yẹn wà nígbà yẹn máa tún lọ bá very nice man so ló bá rán ẹnìkan sí mi pé kan ní kí n wá bá ní ọ́fíìsì aṣáwájú sẹ́kùn mi lé bá lọ ẹ̀mọ́dọ̀ ọ̀hún wá gbọ́ kí ló ṣẹlẹ̀ o bá wọn travel bàbá mi travel kí ló dé o bẹ́ẹ̀ mi náà ṣe rí màá níyàn ọ̀dún kan tí mo lérò pọ́fà lélẹ̀ bá mi kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà kí n má wọrí ọ̀rẹ́ òun ni àwọn bá sọ̀rọ̀ pé irọ́ mo ti fẹ́ kí n fọ mi báǹdì yẹn lẹ̀ mo fẹ́ kí n pa máa ṣáà ló yanjú ọ̀rọ̀ yẹn mo fi padà sí báǹdì bọ̀ kí n tó dé àti pàdé lójú sọ̀rọ̀ mi yẹn sìn so láti mo dẹ̀ dé wọn ò jẹ́ kí n play rárá kódà gan ìlú báyìí mi lè sọ kó ẹ̀ngù stage normal mo wá ní ọkàn yìí pé léètì tí mo wà yẹn o tí o bá ti pò àwọn tá a jọ ń gbowó àwọn mẹ́rin tí mo lájọ ń gbowó èmi pòfẹ́sọ̀ tó débà ní gàmọ̀ rúfo Ìgbìnọlá tí o bá ti pò ní rétí yẹn màá sì ní sùúrù bọ́njọ́ bá tán yọ mí pò ní rétí yẹn nìyẹn wá mọ́ wọ́n lè yọ mí òun gbowó mi steady gbà mí máa lọ sínú mọ́tò gbà tó wá yá wọ́n ní tí rọ́bà lọ lógún ọdún ìjọkàn lòdó máa ń bá déròjú onílù ni I have respect for him sọ́rọ̀ mi yéé sìn pátá tó ní kálukú wá fi ń play ọ̀tọ̀ọ̀tọ̀ èmi dẹ̀ rí mi ò mọ̀ lù náà much sọ́rọ̀ mi yéé sìn but mo ní wisdom mo máa ń lo aiki mo ti study ọ̀gá wa yẹn kọ́lọ̀ máa fọ̀n kẹ́ wọn mo mọ̀ nǹkan tó ń fẹ́ torí ọ̀gá wa jẹ́ ẹ̀dá kan tó jẹ́ pé ó believe pé àwọn fans tó ń gba tòun ohun ẹni àtòun tó ń kọ torí ẹ̀ náà fi gba tòun kì í ṣe ìlútẹ́lù fún aláàjì ò jísòro gbogbo yẹn sọ́ọ̀ mi yẹn sìn lórí stage tó bá ń play nǹkan tó ń disturb ẹ̀ láti máa kọ àwọn orin ojú dúdú ló máa fi wù ẹ́ tí mi dẹ̀ ti understand bí ẹ̀ tó jẹ́ mi ń kọjá yìí mi mo mọ nǹkan tí ó jẹ́ pé màá máa play fún un
tọkàn ẹ̀ tó máa rely lé lórí tó máa kọrin yẹn tó máa flow so yẹn lèmi ní so gbà tó yá mo wà ní band àjọ ń lọ show ní play akàn jókòó gbà tó yá níjọ́ kan a lọ sókan ó tẹ́tí lọ sínú mọ́tò lára àwọn packers wà náà bá jí mi pẹ́pẹ́ alájí pé yín sí ó ṣẹlẹ̀ àzárí jí lójú ọwọ́ jù mí ó dé ẹwọ́ ẹfí nílẹ̀ jẹ pẹ̀lú tèmi má sáà lọ bẹ̀ sóòrùn lọ́wọ́ sùn dídí lọ́gbà lọ́wọ́ dé lójú that's the first time èmi tí mo ti play láti jọ yìí kí mo fẹ́ lù mo wà confused mo ṣe jí lójú wà break àwọn rhythm kọ́kọ́ wá sí lọ́pọ̀lọpọ̀ àwọn play rhythm yẹn mo rí pé ọ̀gá wa ò stop kò ní omílé gbọ́rẹ̀fà tó máa ń ṣe sáwọn òun lọ ń play rhythm yẹn lọ. Ajimage ẹsẹ̀ ń já wa sọ̀rọ̀ kan tó tẹ̀lé bá stage yẹn. mo ń play rhythm yẹn lọ títí ó ń ṣe báyìí bẹ́ẹ̀ ló ń wo àwọn tiẹ̀ tí ó jẹ́ pé wọ́n bá di December nǹkan tán lọ máa ń parí iṣẹ́ lókè ó ń wò wọ́n lẹ́yìn pé ṣé ń gbọ́ láti ìgbà yẹn wọ́n á sọ fún mi pé kí má máa sùn sínú mọ́tò mọ́ wọn kí má jókòó sórí stage so àjọ wá play ni ìwọ̀n lọ sùn sínú mọ́tò máa jókòó sórí stage níbẹ̀ tó bá yá tó ń kí ń gbà lọ́wọ́ Dúrójú máa tún gbà lọ́wọ́ ẹ̀. so ṣé ká sọ pé ṣe ń pín gbà yẹn ní abáyé kò tí ì dé bẹ́ẹ̀ mú bọ̀ so máa tún gbà lọ́wọ́ ẹ̀ máa tún lù ó wá yá wá pè wá níjọ́ kan pé nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé tá bá ní play mẹ́ta tèmi bá play Friday tí Dúrójú á play Saturday wá di Sunday èmi á tó play wá di ọ̀sẹ̀ tó ń bọ̀ Dúrójú á tó start so mo ṣáà maintain àwọn kìíní yẹn gbogbo àwọn òfin kankan tó ń lélẹ̀ nígbà òjì ọkùnrin bá ní pé àwa lọ sí London 1989 àlọ London 1989 ọ̀padà mú ẹ̀padà bá wọn lọ. ọ̀rọ̀ ti tàn so àwa lọ London 1989 bàtà wá dé London àwa ní kọ́nsẹ́ẹ̀tì Mike méjì pé ká jọ máa play papọ̀ a ṣe kíní bíi demo kíní kan ní London so ìmọ̀ àti Dúrójú jọ play papọ̀ nínú kíní yẹn ni so ó di garbage náà lánàá ìdíwọ́ kan tí wọ́n tó gbé jáde orin kan lakọ̀ọ́nù kíní yẹn bíi live báyìí ni o so a ṣe ní London so àjọ play bẹ́ẹ̀ so àwọn ní kọ́nsẹ́ẹ̀tì Mike méjì fún wa àwa jọ wá ń play papọ̀ bọ̀bọ̀n èmi mò ń break sọ̀rọ̀ mi. a lè sọ pé èèyàn kan ń bà kàrà wọn yẹn ṣé. àjọ no tí n bá play kankan wá jẹ́ nǹkan tó jọ ọmọ rhythm a support mi tó náà bá play nǹkan tó wá jẹ́ rhythm èmi náà máa support yẹ but tó bá di pé a break èmi á break so Mike mi wà báyìí tí wà báyìí so a wá lọ ṣeré kan ní Ìsọlọ̀ grammar school fáwọn Agbábíàká. ẹ̀kọ́ àìgbàgbé. ìjọ náà lọ́rùn ọ̀rọ̀ burúkú òun tẹ̀rín ni.